Yes. Ebo. No. That's what you did. That is someone that open me. Open love. Hey, that one was your good to see. I really can't see a minute. Somebody can say, can you know if you go out? Èmi ò rí sí òsì tó ń ṣe kí sílẹ̀ kọ̀ọ̀kan jẹ́ ń fún ọtọ́ tí ń jọ ọ́ lójú yìí. Tó bá fẹ́ wọ̀n sùn. How is the accommodation? Our accommodation is fine. It's okay. Take your kids. Yoruba. I'm a Nigerian, Baba. I'm a good one. So, Machama, Terama, Jojo. Just like my people, what I tell you about. Hello? Hello, Oga. Ṣé lè wà? Ẹ̀wọ̀ dàbí ni mo ti lálejò kan tó ní ó ní ẹ ti máa bọ̀ sí. Ẹ̀ tó dàbí kó gbọ́ Yorùbá tẹ́lẹ̀ mọ̀ fẹ́ ṣe máa hàn lọ. Yes, Mama, I expect you to Ó wà lórí ìrìn ni mo ń lọ sọ́dọ̀ yàtọ̀. Mo wà lórí ìrìn ni mo fẹ́ lọ rí.
every damn thing. Gbà. Ó fún ẹ. Again. Tọ́lẹ̀. Ẹjọ́ èmi kọ́ ni mo ní wọ́n ní kí gbé fún yàn ní. Ọlọ́pàá bẹ́ẹ̀ ni wàá ṣe owó lè mú wá sílẹ̀ lè máa wá ọgbọ́n kan tí wàá dé káàsì wọ́n fi ọgbọ́n yẹn ní ikú èmi Bọ́lájí ọgbọ́n yẹn kú ló ṣe ọ̀bọ̀ tí wọ́n rí kò sí tó bá ọpẹ́rẹ́tì bí wọ́n rí rárá tó bá dẹ̀ pààyàn pẹ̀ láì ó máa tó fi business kalẹ̀ akéde bí olóògùn yẹn Bọ́lájí má jẹ́ kó lọ́ọ̀tẹ̀ ó lè máa tó ìdíje náà wọ́n tún wá ń wá ẹni tó máa wá bọ̀bọ́ yẹn kàn sí i tí o sọ yìí táwọn tó bá fẹ́ tó fẹ́ lọ fún ọkọ̀ wa ọ̀rẹ́ wa ló tún náwó tó nílò tó náwó gbogbo báyìí mo fẹ́ ṣe bí sílẹ̀ ọ̀kan òwò sáyẹ̀ lómi rárá ó tún náwó ọ̀gá ẹ̀ tó mọ́tò kù gbàtà olùdókà máa dìbò tó ní mo ní tó ní òun wá bí gbogbo báwọn ọ̀gá ẹ̀ bá ṣe ń kéde ẹ̀ bá ṣe ń kéde ẹ̀ yìí wọ́n ń ti ẹni léyìí iṣẹ́ wa yóò gba bẹ́ẹ̀ báyìí káwọn òfin náà wọ́n tó jí olùgbọ́ yẹn o tá a bá ní kájá kẹ́ sí ọ̀rọ̀ tó ní ọlọ́mọ yẹn kò ti ti ra o. Bẹ́ẹ̀ni, ìgbà tó ń lọ títí tó ń wọ́n tó bá mi sọ. Àṣé kúrò ní iṣẹ́ ọ̀rọ̀ ló bá mi sọ títí láti ní mọ́tò yìí. Ṣé kò ṣe pé ó wù mí kí má bàa tó ní ìlànà àti ní ìgbà sọ? Ṣé wọ́n ti lọ́jọ́ tẹ̀lé wá sí ìlú láti? Tí mo sọ fún Tóní pé wọ́n wá sí ìlú. Ó ṣe pé wá látọkọ mi, mo kàn wọ́n pé tí ń bá halẹ̀ lọ Tóní. Bí a tó ní ìgbà. Lóòtítọ́ lójú. Yàrá sí ìlú. Mo ń lálàá ẹ̀tọ́ pẹ̀lú ìdìbò lọ́jọ́ ẹ̀rù bá mi. Apáta ni lọ́rọ̀ yìí.